Mo kí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá torí pé èmi gbàgbọ́ pé ìyá tó bí ṣòkòtò náà ló bí ẹ̀wù. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan lórí ètò yìí fún yín. Tí mo bá ń sọ̀rọ̀ kì í ṣe tójó o torí pé ọmọ akin ni mí. A kì í sì lọ́ba ká lọ́jọ́ torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa ń fojú láìfì wo ọ̀rọ̀ mi. Ṣùgbọ́n mo kí àwọn ọ̀jọ̀gbọ́n onílàákàyè tí wọ́n ń fi làákàyè gbọ́ ọ̀rọ̀ wa lórí Àtìbà TV YouTube channel tí wọ́n sì mọ̀ pé ìkànnì yìí yàtọ̀ sí gbogbo ìkànnì tí kálukú ti ń lanu títí ń sọ tó wù ú. Ṣé kálukú ló kúkú ní fóònù rẹ̀ lọ́wọ́ ló sì ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ló lè sọ tó wù ú? Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀dá yòówù tó bá ń sọ̀kò kó bàjẹ́ sórílẹ̀ ilẹ̀ Yorùbá tó jábínibí wa, ìbínú Elédùmarè ló ń béèrè fún. Ìbínú Elédùmarè ni. Tó o bá jókòó sórí tàbí kan tó o mú fóònù rẹ tó o bẹ̀rẹ̀ sí ní ká ohùn ara rẹ lẹ̀ tó ń sọ ìtàn òun lùlù kó bàjẹ́ tó ń lùlù kówókówó látọdún tó o ti ń sọ̀tàn yìí láàrin Aláàfin ikú bàbá yèyé àti bàbá wa Ọ̀ọ̀nirìṣà, kí n làbájáde? Ṣó ń pẹ̀tù sí ni àbọ̀ ń dákún tí ń bẹ ńlẹ̀? Ilé tá a bá mọ̀ fi tọ́ ọmọ, ilé tá a fi tọ́ ẹnu ráàyè tọ́ báyìí, ilé tá a bá fi tọ́ ọmọ ìrì ní òwò. Bẹ́ẹ̀ ni aṣọ tá a bá fòwú aláǹtakùn fún atẹ́gùn ní fẹ́rù aṣọ bẹ́ẹ̀ láfẹ̀yà. Ọ̀pọ̀lọpọ̀ ní ń sọ̀rọ̀ táwọn èèyàn ń tẹ́tí sí torí pé kálukú ti ní fáǹsì. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rẹ́nìkan lénìí tí bá ń bú Aláàfin Ọ̀yọ́ nítorí bàbá wa Ọ̀ọ̀nirìṣà, ẹ má rí bí èèyàn o, ọ̀bàyéjẹ́ ni, ìkà ni, alábùkù ni. Tẹ́ ẹ bá wá rẹ́nìkan tí bá ń bú bàbá wa Ọ̀ọ̀nirìṣà nítorí Aláàfin Ọ̀yọ́, k'Áláàfin Ọ̀yọ́ má rí wọn bí olólùfẹ́ ìlú Ọ̀yọ́ tàbí kí wọ́n má rí wọn bí olólùfẹ́ ilẹ̀ Yorùbá. Tí ẹ̀gbọ́n wa Awíkókó tí wọ́n bá sọ̀tàn tí wọ́n bú Aláàfin, tẹ́ ẹ bá fẹ́ dá padà, ẹ bú Awíkókó padà, ẹ sọ̀rọ̀ sí wọn, ẹ jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n sọ láìda. Olóyè Láàjì Abbas tí wọ́n bá sọ̀rọ̀ àbùkù tàbẹ́nìkẹ́ni láti ilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá sọ̀rọ̀ àbùkù sáàfin bàbá wa Ọ̀ọ̀nirìṣà, ẹ kàn wọ́n lábùkù, ẹ má dá àbùkù padà f'Aláàfin torí pé kò sí ohun tẹ́ ẹ fẹ́ mú nínú ohùn Aláàfin, bẹ́ẹ̀ kò sí ohun tẹ́ ẹ fẹ́ mú nínú ohùn Ọ̀ọ̀nirìṣà. Èmi gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń wá ohun tí ó jẹ ni. Dọ̀la ọ̀sẹ̀ ni mo sì ń sọ péjọ́ tí Awíkókó bá pinnu tó bá gbèrò àtàwọn míì bẹ́ẹ̀ tí wọ́n jọ ń tẹnu àbùkù bá Aláàfin àti Ọ̀ọ̀nirìṣà, níjọ́ tí wọ́n bá ti dẹ́kun àti máa sọ, níjọ́ náà lórí péèjì wọn ò ní ní tráfíìkì mọ́. Kò sí ohun tí wọn ó jẹ mọ́. Gbogbo ẹnu ni mo fi sọ. Kò sí ohun tí wọn ó jẹ mọ́. Ohun tí wọn ó jẹ sì wà, ṣùgbọ́n ẹ̀dá t'Ọlọ́run Elédùmarè bá fún níwèé pé ìdí ìbàjẹ́ ló ti máa jẹ, kò sí ohun tẹ́ ẹ lè fi fọrú ẹ̀dá bẹ́ẹ̀ mọ́. Kì í ṣe pé mo dáa jù láàrin wọn tàbí mo mọ̀rọ̀ sọ tàbí mo ní làákàyè ju àwọn tá à ń sọ yìí lọ. Ṣùgbọ́n ẹni tó lè bá mi sọ̀rọ̀ tí mo lè gba ìtàn rẹ̀ pé ojúlówó ìtàn ni èèyàn méjì péré ni. Àkọ́kọ́, ẹni tó bá ń pìtàn láti fi pẹ̀tù sááwọ̀ tó lè dúró níwájú Aláàfin ikú bàbá yèyé tí ó sọ èyí tí jòdodo ọ̀rọ̀ fún pé mo fẹ́ rí Aláàfin, mo sì gbé jókòó máa sọ tí wàá ń sọ ọ̀rọ̀ tó lè mú fún àlàáfíà jọba nílẹ̀ Yorùbá. Ẹni tó lè déwájú Ọ̀ọ̀nirìṣà tí ó pé mo fẹ́ rí bàbá wa Ọ̀ọ̀nirìṣà tí ó wá máa sọ fún bàbá wa Ọ̀ọ̀nirìṣà pé ibi báyìí ló kù sí, ibi báyìí ló yẹ kẹ́ ẹ ṣe, báyìí ló ṣe yẹ kẹ́ ẹ rìn. Àwọn lèmi gbà lójúlówó ọmọ Yorùbá àtàtà. Tó o bá wá láǹfààní àti déwájú àwọn bàbá tá à ń sọ yìí náà, tó bá ṣe pé ò ń ka ohùn ara rẹ náà sílẹ̀ ló gbé sórí afẹ́fẹ́, ẹ jẹ́ ká sọ̀rọ̀ tí ó mú ètò àlàáfíà wá. Kò sí nǹkan tá a fẹ́ gbà bẹ́ẹ̀.
níjọ́ tá a ti ń pàtàn àtẹnudẹ́nu kí la bá jáde ńbẹ̀, kí la mú bọ̀ ńbẹ̀. Ẹnì kejì tí mo tún lè gbóríyìn fún tí bá ń sọ̀rọ̀, òun náà ni àgbàlagbà tó lògbà nígbà tó Oòduà ń lògbà. Níbo lẹ ti rí? Ṣùgbọ́n gbogbo pé mo kàwé, mo gbá rìsáàsì, mo gbọ́tàn lẹ́nu kìnní kan, mo gbọ́tàn lẹ́nu kìnní kan. Tá a wá ń fi irú ọ̀rọ̀ báyìí tá a fi ń dalẹ̀ Yorùbá rú. Ẹ jẹ́ ká jọ jókòó, ẹ jẹ́ ká jọ ronú wa. Ẹ ronú lọ sọ́nà méjì. Àkọ́kọ́, tó bá ṣe pé lóòótọ́ àti lódodo ni Aláàfin ikú bàbá Yèyé àti bàbá wa Onírìṣà ni wọ́n bá ní ìjà, ǹjẹ́ a gbọ́ ohun tó fàjà lẹ́nu wọn? Tó bá ṣe pé lóòótọ́ bẹ́ẹ̀ sì ń sọ pé wọ́n ń jà ìjà wà ńbẹ̀. Mò ń bọ̀ lórí ọ̀rọ̀ oyè, pàápàá jùlọ oyè Ọ̀kanlọ́mọ. Ẹlẹ́lẹ̀kejì, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Èmi ò nítàn kankan tí mo fẹ́ pa o lórí rẹ̀ o, ṣùgbọ́n ìròrí tèmi gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí tó túnra rẹ̀ bí, tó ń bọ̀wọ̀ fágbà, tó ń bọ̀wọ̀ forí adé, yàtọ̀ fẹ́ni tí ń fẹnu àbùkù kan orí adé. Tẹ́ ẹ bá rẹ́ni irú ẹ̀dá bẹ́ẹ̀ tí bá ń fẹnu àbùkù kan orí adé, bí ìgbà téèyàn ń fẹnu àbùkù kanṣẹ́ Olódùmarè, irú ẹni bẹ́ẹ̀ ó máa yẹpẹrẹ nínú ayé. Mi ò yọ orí adé kankan nílẹ̀ o, gbogbo ohun tí ń dórí adé pátá ọmọ ọ́n ṣe o, kò mọ̀ ọ́n ṣe o, torí pé wọn náà yẹra rẹ wò. Bó o ló ń ṣèjọba lórí àwọn ìyàwó rẹ? Bó o ló ṣe ń ṣe ìjọba lórí àwọn ọmọ rẹ? Ibi tí ìrìn àjò ìjọba ti bẹ̀rẹ̀ nu, látọ̀ọ̀dẹ̀ ni, láti inú ilé ni, láti inú yàrá, torí pé wọ́n lẹ́ni tí ó bá sọmọ ẹ̀yìn rere, irú wọn ò lè ṣaṣíwájú rere. Ẹ má jẹ́ á gbàgbé pé gbogbo àwọn tá à ń yàn sípò ọba aládé yìí, wọn kì í ṣe màláíkà o, bẹ́ẹ̀ wọn kì í ṣàlùjànnú. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sì máa gbọ́, bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ni wọ́n máa lò. Ẹ wá jẹ́ á jọ jókòó, ká jọ wòye psychologically. Kí ló lè máa fà á ìwà tí bàbá wa Onírìṣà ń hù? Kí ló lè máa fà á ìwà tí bàbá wa Aláàfin ikú bàbá Yèyé tí wọ́n ń hù sí bàbá wa Onírìṣà? Ọ̀pọ̀lọpọ̀ ń mú un láti àhín wípé ńgbà ayé bàbá wa Olúbùṣe àti ìgbà ayé bàbá wa Aláàfin Adéyẹmí ikú bàbá Yèyé, ìrẹ́pọ̀ ò sí. Gbogbo wa náà mọ̀, á dàgbà ṣùgbọ́n a kéré, torí pé a rí díẹ̀ ńbẹ̀. Ìwòye ìjọba àgbà náà ló fa ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi yọ́ kúrò lára Ọ̀yọ́, lára ìpínlẹ̀ Ọ̀yọ́. Now, ìrìn àjò yìí wá dé, kábíyèsí bàbá wa Onírìṣà wọ́n gorí àpèrè, wọ́n ṣàbẹ̀wò sáàfin ikú bàbá Yèyé, Aláàfin Adéyẹmí ìtàná. Bàbá gbà wọ́n tọwọ́ tẹsẹ̀, bàbá sì sọ àwọn ipa tí wọ́n kó gẹ́gẹ́ bí ìfẹ́. Bí bàbá wa Ọjájá ṣe dórí ipò níjọ́ aláyé ti dáyé, àwọn kan ló ṣokùnfà bá a ṣe wáyé o. Wọn ò lè torí rẹ̀ kán fi ṣèrègùn sí wa, àmọ́ bá a bá béèrè ìtàn wọn ó pa fún wa. Láyé ìfẹ́, wọ́n jọ ń gbé, wọ́n jọ ń ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ọ̀tẹ̀ àgbàdo ò tán nínú ọmọ àparò. Kí ló fà á? Ṣétàn tá à ń gbọ́ ni àbí tàn tá a mọ̀ tó ti ṣẹlẹ̀ tipẹ́? Nínú àpilẹ̀kọ kábíyèsí ikú bàbá Yèyé Ọba Aláàfin Ọ̀yọ́ tàná Adéyẹmí, a gbọ́ rí nínú àpilẹ̀ṣọ ọ̀rọ̀ wọn kan wípé tí wọ́n bá ń ka ọba tó jẹ nífẹ̀ẹ́, wọn kì í ka Ọ̀rànyàn. Ṣọ̀rànmíyàn ò sí nínú ẹni tọ́jọba ń fẹ́ ni, àbí ipò wo lọ̀rànmíyàn wà nílé Ifẹ̀? Wọ́n sì ní wọ́n bú bàbá rẹ̀, wọ́n bú ìyá rẹ̀ ọlọ́jọ́ kú rèé pé ó ti pé òkú ọ ló ń sun iwájú. Ṣé n tí ń du Ọ̀yọ́ rèé ni? Àbí irú ipò wo ni Ọọ̀nìrìṣà wà nílé Ifẹ̀? Ṣé ọ̀rọ̀ yìí ní dun Ọ̀yọ́? Ipò wo laláàfin wà nílẹ̀ Yorùbá? Ṣé ọ̀rọ̀ yìí ní dun Ọ̀yọ́? Ojú wo gangan wá nílé Ifẹ̀ fi ń wo Ọ̀yọ́? Ojú wo nílé Ifẹ̀ fi ń wo ìran Yorùbá? Àti pé kí ni ìyàtọ̀ láàrin Yorùbá àtọmọ Odùduwà? Ta lọmọ Odùduwà? Àwọn nǹkan tí òye yín ti ń dàrú mọ́ yín lójú nù.
wọ́n wà lọ́ọ̀ pìtàn Gbọ̀ǹká Títìmẹ̀, wọ́n wà ń fìtàn borí ọ̀rọ̀ jẹ́. Níjọ́ t'Awíkókó ti ń sọ̀tàn, ìtàn èwo ló sọ tó fífọ́ Ọ̀yọ́ rí? Níjọ́ bàbá wa Lájí Abbas ti ń sọ̀tàn, ìtàn wo ni wọ́n sọ tó fífọ́ Ọ̀fẹ́ rí? Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti wá dúró ní tíìmù kọ̀ọ̀kan báyìí, tẹ́ ẹ bá múra dáadáa, àwọn èèyàn ò ní rí yín bí ẹni tó fẹ́ lọ síwájú ìran Yorùbá o. Gbogbo ọ̀rọ̀ àbùkù, ẹ má bínú tẹ́ ẹ bá ní rò pé mo wà bias, torí ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa ń ronú nìyẹn. Tí olóyè Lájí Abbas bá ń sọ ìtàn, wọ́n máa ń mú ẹ̀rí wá, ṣùgbọ́n gbogbo ìtàn wọn, wọ́n fi máa bá Ọ̀yọ́ ni. Ìtàn tó ní í ṣe pẹ̀lú Ọ̀yọ́ ni wọ́n máa ń sọ. Ṣùgbọ́n tí Awíkókó bá sọ tiẹ̀, gbogbo ohun tó jẹ́ àbùkù, tó jẹ́ àléébù bíi kí Ọ̀yọ́ mọ́ sí mọ́ ni, ìyẹn máa ń jọ lójú wọn. Awíkókó ẹ̀ tó nǹkan ṣe, ẹ̀ ń bàjẹ́ ni. Ẹ̀rù ìjà kì í bà wá o. Ọ̀rọ̀ yín ò sì nírò kan tí ó tú lára Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni, kẹ́ ẹ tòní, kẹ́ ẹ sọ́dọ̀la, ọ̀rọ̀ yín ò nírun kankan tí ó tú lára Ọ̀yọ́. Ẹ jára mọ́. Ẹ̀yin náà ń kọ̀tàn nípa ara yín ni. Torí mo rí ibì kan tẹ́ ẹ ti sọ, mo rí fọ́nrán kan tẹ́ ẹ ti sọ pé ntẹ́ lè sẹ́tù wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí, ní k'Aláàfin ó gbà pé kinní kan, k'Ọ́yọ́ gbà pé kinní kan, k'Ọ́yọ́ gbàgbé tí ń jọ́yọ́ empire, k'Ọ́yọ́ gbàgbé kinní kan. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. A sì ń torí tá a fẹ́ jẹ, a sì ń bá tá a fẹ́ jẹ jẹ. Lórí ìtàn àtẹnudẹ́nu, lórí ìtàn wọn ni wọ́n pè. Ẹ jára mọ́. Ṣùgbọ́n ẹ kàn máa wòye pé n tẹ́ ń ṣe yìí, s'álàáfíà ní ń bí ni àbí rògbòdìyàn àbí wàhálà. Ṣùgbọ́n àwọn tó bá jójúlówó ọmọ Yorùbá, kò sírú àrà tí wọ́n lè fọ̀rọ̀ dá láti ta s'Áláàfin Ọ̀yọ́, ẹ gbọ́dọ̀ dá padà sífẹ̀. Torí àjọṣepọ̀ tí ń bẹ láàrin Ifẹ̀ àt'Ọ̀yọ́. Mo ti sọ rí, mo ní nǹkan ẹyọ kan, nǹkan mẹ́ta ńlá sọ d'ẹyọ kan, ìní ń bí wàhálà. Àkọ́kọ́ ni Ilé Ifẹ̀ gangan. Ẹ̀ẹ̀kejì ni Odùduwà. Ta l'Odùduwà? Kí l'àjọṣepọ̀ tí ń bẹ láàrin Odùduwà àt'Aláàfin Ọ̀yọ́? Níbo ló ti kanra wọn? Ṣùgbọ́n inú mi dùn lónìí nígbà mo rí ibì kan t'Awíkókó ti sọ, tó ní ìran Ọ̀rànmíyàn ò sí l'Ọ́yọ́ mọ́. Téèyàn bá change ibi tí ti ń ra nǹkan, yóò ráràkúrà. Bẹ́ẹ̀ ni, kódà tó bá jẹ́ pé díríǹkì omi, tó bá jẹ́ pé omi lásán èèyàn máa ń rà, tó bá ti change ibi tí ti ń rà, ó ṣeé ṣe kọ́rọ̀ omi oníta wéjì. Wípé ìran Bàrùbá àti Tápà, wọ́n ní ló kù l'Ọ́yọ́. Àwa ò ní sọ̀rọ̀ àbùkù sáwọn tó bí i. Bẹ́ẹ̀ ni, torí pé ẹni tó lára jọ̀hún ọ̀gbọ́n, àwọn tó bú pọ̀. Ṣùgbọ́n àwa ò ní sọ̀rọ̀ àbùkù sílùú tẹ́ ti jáde. Torí ìtàn táwa ò ní sọ, ń bẹ lẹ́nu wa. A mọ àjọṣepọ̀ tó wà láàrin Ọ̀yọ́ àti ìlú yìí. Ọmọ àlè èèyàn ni wàá máa ń sọ̀rọ̀ sí ìbátan bàbá ẹ̀. Ìdí nù, ẹnu tèmi ò gbà láti sọ nǹkan kan sílùú kankan, tàbí sí ìran kan tí mo mọ̀ pé ìran Yorùbá ni. B'Elédùmarè ṣe rán yín o, ẹ jẹ́ máa sọ lọ bẹ́ẹ̀. Kódà níjọ́ tẹ́ ẹ bá ráyè, ẹ lè sọ pé kò sáláyè l'Ọ́yọ́ mọ́, ẹ lè sọ pé kù ní ń bẹ ńbẹ̀. Àwọn tẹ́ ẹ bú pọ̀. Ẹyọ kan tèmi kàn máa dúpẹ́ ni pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá kẹ̀ǹkẹ̀ kó ní ńlá bí eṣin ni. Torí àrà tí ìbá dá ìbá pọ̀. Gbogbo ẹ̀yin pìtànpìtàn, tẹ́ ẹ bá ti sinmi láti pìtàn àwọn ìtàn tó lè máa dálẹ̀ Yorùbá rú, ẹ ní jèrè. Àyàfi kẹ́ ẹ sọ ọ̀rọ̀ tó lè bí àlàáfíà. Èyí tẹ́ ń sọ kì í sọ̀rọ̀. Ẹ̀yin kọ́ lẹ̀ ẹ́ sọ pé ọba kan jọba kan lọ. Ẹ̀yin kọ́ lẹ̀ ẹ́ sọ pé ọba kan ni bàbá ọba kan lọmọ.
àwọn ọba méjèèjì tá à ń sọ nípa rẹ̀ kálukú mọ ẹni tó tó àti ẹni tó wọ̀n. Mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá tiẹ̀ wá rá láàfin Ọ̀yọ́ bíi kó ń gbègbèsẹ̀ kan tí ò tẹ́ Ilé Ifẹ̀ lọ́rùn tàbí tí ò tẹ́lù lọ́rùn, ajárí kó tó máa gbó, àgbúsìrí kó tó máa kàn. Èmi kàn ń fàkókò yìí mo fi ń rọ bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tòní, ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé. Mo ń rọ bàbá pé àgbàlagbà sínú kodoro nítòótọ́, ohun tágbà ó ṣe ń bẹ nínú àgbà. Ṣùgbọ́n wí tèmi tèmí, kábíyèsí ikú bàbá yèyé, lánàá a lè sọ pé dandan b'Aláàfin tàná ṣe rí kí tòní ó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tọ́mọ kékeré bá kọyán alẹ́, àgbà á máa fìtàn balẹ̀. Tọ́rọ̀ kan bá rújú, Aláàfin Adéyẹmí á máa fìtàn yanjú ẹ̀ níbikíbi táyé ọ̀rọ̀ bá ti ṣí láti lè mọ kí ni tí ń ṣẹlẹ̀. Ẹ sísọ lójú ọ̀rọ̀, ẹ jẹ́ káráyé ó mọ ohun tí ń bẹ lọ́kàn yín. Lótìítọ́ àti lódodo, àwọn ìrìn àjò tẹ́ ẹ̀ ń rìn, ìrìn àjò pé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni. Níjọ́ tẹ́ ẹ dẹ̀ tí ayé ti ń pọ́n yín lé gẹ́gẹ́ bí olórí ọba ilẹ̀ Yorùbá, mi ì rò pé ẹ jókòó sáàfin yín rí pé kí gbogbo ọba kí wọ́n máa wá bá yín ńbẹ̀ pẹ́yìn lolórí ọba. Ẹ̀ ń gbéra yín dìde nínú ọlá ńlá yín, ẹ̀ ń wo ààfin ọba kọ̀ọ̀kan lọ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ń jọ wọ́n lójú pé kí ló dé t'Aláàfin ò dé Ilé Ifẹ̀. Èmi mọ díẹ̀ nínú tó fà á, torí pé tá a bá tu wò kì í sọ̀rọ̀ òní. Ṣùgbọ́n yóò máa yẹ́ni tó yé, ọ̀pọ̀ ni ò ní yé. Àwọn ìrìn àjò kan wà tí bàbá wa Ọjájá ń rìn, tí wọ́n ń rìn torí ìfẹ́ tá a ní sí wọn, àwa ń gbójú kúò ńbẹ̀. Àwọn ìrìn àjò kan wà tí kábíyèsí Aláàfin ń rìn torí ìfẹ́ tá a ní sí wọn, àwa ń gbójú kúò ńbẹ̀. À ń bu ọlá ọba fún wọn ni. Ṣùgbọ́n tá a bá láǹfààní láti jókòó pẹ̀lú wọn báyìí, ó láwọn nǹkan táwa náà fẹ́ béèrè gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Oòduà. Nígbà tí ìyá wa Aṣíwájú tí wọ́n ń joyè nílé Ifẹ̀, nígbà tí bàbá fẹ́ gbé adé fún wọn, bàbá wa Ọ̀nìrìṣà wà lórí ìdúró, ìyá olóyè náà wà lórí ìdúró, ni bàbá fi ń gbé adé fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ fojú láìfí wò ó, torí gbogbo wa la mọ tí wọ́n ń pè lórí adé, a sì mọrú adé tí ń bẹ nífẹ̀ẹ́, a mọrú adé tí ń bẹ lọ́yọ̀ọ́, pé adé tí àwọn ọba tó kù bu ọlá fún ni, pé kò wá sí ẹnìkan tó yẹ kó ju adé yẹn lọ. Àwọn èèyàn fojú láìfí wò ó, ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá wa Ọ̀nìrìṣà, wọ́n ní bó ṣe yẹ kó rí nù, pé bàbá wa ò ní ìgbéraga. Ìgbéraga yàtọ̀ sípò tí wọ́n wà, torí pé bónígbá bá ṣe pé gbá ẹ̀ ni láyé ó bá pè é. Mo tún rẹ́nìkan tó mú àwọn àpèjúwe kan wá wípé bàbá wa Ọbásanjọ́, olóyè Ọbásanjọ́, pé ní lọ́jọ́ orí, nínú oyè, nínú ipò, lówó, wọ́n ju Aláàfin Ọ̀yọ́ lọ, wọ́n ju Ọ̀nìrìṣà lọ. Wípé ńgbà tí bàbá Ọbásanjọ́ fẹ́ kí bàbá wa Ọ̀nìrìṣà, pé bàbá dìde sí bàbá Ọbásanjọ́, wípé ṣùgbọ́n Aláàfin ò dìde. Wọ́n wá fi ẹnu àbùkù, wọ́n fi kan Aláàfin pé onígbéraga l'Aláàfin, pé bàbá wa Ọ̀nìrìṣà ńkọ́ o, wọ́n rẹra wọn ńlẹ̀, pé n ló jẹ́ kí wọ́n ó dìde fún bàbá wa Ọbásanjọ́. Bí ọdún mélòó kan sẹ́yìn, tí bàbá wa Ọbásanjọ́ tí wọ́n lọ ṣe àwọn nǹkan kan lókè Ògùn, tí gbogbo ọba kọ̀ tí wọn ò dìde, wọ́n ké mọ́ wọn níjọ́ náà lọ́hùn, ẹ dìde, èmi mo wà lórí ìdúró tí gbogbo yín jókòó. Gbogbo wa fojú láìfí wò ó. Ṣùgbọ́n kò jọ mí lójú, ààrò lẹnu Yorùbá, bó bá gbóná janjanjan lálẹ́ yóò ti tutù kó tó dàárọ̀. Ṣùgbọ́n o, bí wo ó ṣe ṣèjọba rẹ ọ̀tọ̀, b'émi ó ṣe ṣèjọba mi ọ̀tọ̀.
àwọn nǹkan yìí náà la gbà láyè táwọn orí adé fi di wẹ̀tẹ́ẹ̀rẹ̀, táwọn orí adé ò fi jọ wá lójúmọ́. Wọ́n sọ̀rọ̀ kan jò ní mo ní gbogbo oyè tó kù lọ́ba lára ọba aládé nílẹ̀ Yorùbá, Ọọ̀ni àtàláàfin nìkan ló kù tí wọ́n ń fún wọn, àwọn ni wọ́n ń gbà fún wọn. A mọ̀ pé gbogbo nǹkan táláàfin lé kò lè ṣẹlẹ̀ mọ́, wípé kí ìyà àtẹ̀yẹ kí wọ́n ó dá padà fọ́ba aládé, tọ́ra àti fòṣèlú àtẹlẹ́yàmẹ̀yà àti fi bà nǹkan jẹ́ jìnnà. Ìyà àtẹ̀yẹ yìí ni bàbá yìí sì fẹ́ gbà padà gẹ́gẹ́ bí ipò tọ́ba aládé wà nílẹ̀ Yorùbá lánàá níjẹta àti kékeré tá a gbọ́njúmọ̀ ń jò ní. Nínú ìtàn, iyì àtagbára tó wà fún bàbá wa Onírìṣà, wọ́n lẹ́ẹ̀kan lọ́dún ni wọ́n máa jáde, ó sì ní tí máa ń fà ó wá nírìn àjò tí wọ́n rìn kó tó di pé wọ́n jáde. Ṣé bẹ́ẹ̀ lórí ní ìsìn? Ṣé tí wọ́n bá sì jókòó káàfin tí wọ́n jáde ẹ̀mọ̀ tẹ́ gbẹ̀gbẹ̀yìn wọn? Ẹ bá wa rọ gbogbo àwọn sọ̀tànsọ̀tàn lórí afẹ́fẹ́ kí kálukú ronú lẹ́ẹ̀mejì, kí kálukú ronú lẹ́ẹ̀mejì. Tó bá sọ pọ́rọ̀ oyè jíjẹ ni, ilẹ̀ rò wípé ẹ lè máa fi ṣe afẹ́níò láti máa tanu ṣọ̀ṣọ̀ṣọ̀ sáwọn ọba. Òpin ẹ̀ka sọ pé ọ̀rọ̀ oyè Ọ̀kánlọ́mọ, tá a bá bi ẹni tó wọlé àná rẹ̀ tó sanná sí yóò mọ̀ rí wí. Ẹyọ kan tẹ́mi kan fẹ́ pé gbogbo ẹ̀yin tí wọ́n fi ń joyè lákìíyèsí, látòrí ẹni tí wọ́n fi jẹ Orílú, ẹni tí wọ́n fi jẹ Ọ̀kánlọ́mọ Oòduà, ẹni tí wọ́n fi jẹ Ọ̀kánlọ́mọ ilẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò, Máyégún ilẹ̀ Yorùbá àti gbogbo olóyè pátá tí ń bẹ lábẹ́ àsíá Aláàfin ikú bàbá yèyé, gbogbo olóyè pátá tí ń bẹ lábẹ́ àsíá bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, ẹ pera yín jọ, ẹ pera yín jọ, ẹ ṣojúṣe oyè yín tí gbogbo ẹ̀yin olóyè tẹ́ ẹ lọ rèé fowó ńláńlá tẹ́ ẹ lọ rèé fi béèrè yìí láàfin ọba aládé kọ̀ọ̀kan. Ẹ pe ọba ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀, ẹ bá wọn ṣèpàdé àlàáfíà, ẹ wá ṣèpàdé àpapọ̀, ẹ já mọ̀ tó mọ oyè tẹ́ ẹ jẹ. Kí ni ń jẹ́ Máyégún? Kí ni ń jẹ́ Ọ̀kánlọ́mọ? Kí ni ń jẹ́ Erelú? Kí ni ń jẹ́ Yèyé ọba? Kí ni ń jẹ́ Ajírọ́ba? Ṣe gbogbo olóyè gbogbo oyè yìí náà ló lè ṣètò àlàáfíà? Torí mo nígbàgbọ́ pé táǹfààní bá wà, táláàfin bá jókòó, tí bàbá wa Onírìṣà bá jókòó, tí wọ́n bá jọ sọ ọ̀rọ̀ àsọyépọ̀, ogun kọ́ júkù ni ó ṣòro là àyàfi táwọn oníjúkù bá là fúnra wọn. Ṣùgbọ́n tí kò bá ní tí ṣẹ̀ṣẹ̀ fi ń ṣẹ́ ṣẹ̀ṣẹ̀ yìí déédéé ṣẹ́ lásán. Ṣùgbọ́n lójú tí ìjà àgbà ni, lójú tàwọn amukun mẹ́kọ, èmi jọ èmi ò jù ọ́ ni. Ìjọba mọ tí ń ṣe o, ìjọba ti ṣètò tó péye láti ilẹ̀ o, kí wọ́n tó pín tí ń jẹ́ stéètì, kí wọ́n tó fi local government ṣe. Bàbá wa Olúbàdàn Ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà kábíyèsí bàbá, kí bàbá ó tó máa sọ pé lórí local government 11 làwọn jọba Olúbàdàn lé lórí, kì í sọ̀rọ̀ òpònú, ọ̀rọ̀ ẹni tọ́pọlọ rẹ̀ pé nítorí pé wọ́n mọ̀fin. Òfin tó ti sọ fún wa pé tọ́ba gan ọba jáde yóò lọ rèé tọrọ ààyè, yóò gba ààyè lọ́wọ́ alága local government. Kí ló fà á tọ́yọ́ ò fi ju local government 4 lọ? Sọ̀rọ̀ local government wà nù tí ó exist lọ́yọ̀ọ́ tó fi yẹ kó jẹ́ 5? Ṣebí torí Mọ́bànjídọ̀ mẹ́ni ìpẹ́lẹ́rán gbé, kì í sọ̀rọ̀ òní, ọ̀rọ̀ ọjọ́ mẹ́rin. Ṣùgbọ́n torí pé ìjọba àtòfin wọ́n ti gbé ọba aládé kọ̀ọ̀kan sábẹ́ local government, ordinary local government chairman administration, wọ́n ti gbé ọba aládé síbẹ̀.
ṣòtọ́ba kan bá wá sọ pé orí local government 11 ni òun jọba lé lórí, ọba náà kì í ṣe pórí dípò ara ẹ̀, torí pọ́ba yẹn mòfin wọ́n dẹ̀ bẹ̀ ètò. Kò sí bọ́rọ̀ èèyàn ṣe lè tọ́ ọ̀tún kí wọ́n pọ́nrìn láti Gàbọ̀, òun kódà òun ló da yèpẹ̀ síbì kan, òun ló ṣe kinní kan, òun ló ṣe kinní kan. Aláàfin Ọ̀yọ́ ni ó wá lè jẹ́ ọba Yorùbá tá a bá dé ẹ̀ka Yorùbá. Kò sí bí bàbá wa ò ní rìsà bójúmọ́ ṣe lè mọ ọmọ tó fẹ̀ kọ́ mọ lọ súnbò mi, agbára ò ní ọkọjá afẹ́. Agbára Aláàfin ọkọjá Ọ̀yọ́. Bíjọba ṣe ṣètò rẹ̀ nu bẹ́ẹ̀ ni kọ́ bàtàn rẹ̀ jẹ́ ló kù. Ṣùgbọ́n tó o bá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ inú, o lè torí pé o jọ́yọ̀ kó o máa sọ̀rọ̀ ọ̀fẹ́ inú lọ́yọ̀ọ́ kó o máa fi bà nǹkan jẹ́ ni. Tó o bá sì torí pé o jẹ́ fẹ̀ tó ń sọ̀rọ̀ ọ̀fẹ́ inú nífẹ̀ẹ́, tàbí àwọn kan tí ò tiẹ̀ gbọ́yọ̀ àwọn tí ń dùn yẹn fojú ni, wọn ò tán lọ́yọ̀ọ́, wọn ò tán nífẹ̀ẹ́, wọ́n sì ń sọ̀kò àlùfàǹsá síbẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi mọ̀ pé onílé gígí kan ò ní ṣeré òkò. Bẹ́ẹ̀ kò sẹ́ni tí bàbá rẹ̀ ọkọ̀ lé gíláàsì tí ọmọ wa sọ́kò, oníṣeré jù sí mi jù sí ọ. Lẹ́nu ìgbà tí Ṣèyí Tinubu tí wọ́n lọ jẹ oyè lẹ́kọ̀ọ́, oyè tí wọn ò mọ̀ túmọ̀ rẹ̀, oyè ẹ̀yọ̀, tó ṣe pé àwọn ẹlẹ́yọ̀ ni wọ́n fún wọn, àti rí táwọn kan wà from nowhere tí wọ́n sì ń fìfẹ́ bojú, tí wọ́n ń congrats Ṣèyí Tinubu tí wọ́n ló ti fi oyè ọ̀kanlọ́mọ ẹ̀yọ̀ alákẹ̀tẹ̀ pupa ó ti fi wọ́ oyè t'Aláàfin Ọ̀yọ́ fún. Bó ṣe yé yín mọ́ ni, bẹ́ẹ̀ ṣe gbọ́n mọ́ ni, bẹ́ẹ̀ ṣe gbọ́n mọ́ ni. Tó ní kálukú bá ń pe àwọn èèyàn kọ̀ọ̀kan wá sí ìlú ẹ̀ pé kí wọ́n wá joyè, kò ní bàjẹ́ fàáfàá kí ó gba gold. Ó ní mission ni. Gbogbo ọba tí wọ́n ń pè èèyàn kọ̀ọ̀kan wá joyè, gbogbo ọba yẹn ló ní mission. Ẹ gbàgbé. Mo ń fàkókò kí bàbá wa Adéwálé Rasaq Sokoti, àwọn náà lọ joyè ní Ìwó Òkè láìpẹ́ yìí. Nígbà tá a débẹ̀, àwa gan rí bóyá kàn gan tí wọ́n bá rọ́nà tí wọ́n bá rí Ṣèyí Tinubu, ọyẹ wọn ò fi joyè ń lù wọn. Torí oore tí wọn ò rí gbà bẹ́ẹ̀, kálukú ní mójútó lù ẹ̀. Ẹni bá láǹfààní, kábíyèsí Aláàfin kú bàbá yìí, táǹfààní bá wà fún yín, ẹ pé kí bàbá wa Tinubu wá joyè o. Ẹ pé wọ́n wá joyè o. Bí wọ́n bá joyè bàbá ọba, kódà kò tí ì burú jù. Ẹ wá táìtù fún wọn. Bá jẹ́ pé bàbá wọn ní ìrìnsà náà wọ́n rí bẹ́ẹ̀ wọ̀, ẹ fún wọn lóyè. Torí pé kò sẹ́ni tí ó wá joyè lóde Ọ̀yọ́ lónìí tí ò ní bọ́yọ̀ ṣàdéhùn. Kì í ṣe p'Aláàfin gbowó lú ẹnìkan, àdéhùn ni. Kí ló ṣe sọ́yọ̀? Ìyá wa Erelú tí wọ́n joyè lánàá lọ́yọ̀ Aláàfin, ilé ìwòsàn kan bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí, àgbàyanu ni. Ẹni tí ọba mọ bí ẹgbẹ́ ńlá orí eré ní òkú sí. Kálukú ọba kọ̀ọ̀kan tí ń fa àwọn èèyàn joyè ló ní mission. Ẹ̀yin tẹ́ ń jẹnu ara yín yà lórí social media lórí yín dàrú tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe. Níbi tá a bá dé yìí, ẹ wo Donald Trump bí ọba joyè kọ́ wá jẹ́, ṣùgbọ́n kọ́ ládéhùn náà fún lọ síwájú àti ìgbéga ará Ọ̀yọ́ tí wà nìyẹn. Torí pé bí gbogbo yín kẹ́ ẹ tó pé times 200 ní tẹ́ ẹ jẹun, kẹ́ ẹ máa sọ̀rọ̀ sí ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kò túrò kan lára ará Ọ̀yọ́ o. Torí pé oore tárá Ọ̀yọ́ ń béèrè wọ́n ń rí nínú ìjọba. Tó bá sì pé Ifá náà ló yan Abímbọ́lá Akeem Ọwọ́adé fáwa, tí ò tẹ́yìn ibòmíì lọ́rùn, ó ti tẹ́ Ọ̀yọ́ lọ́rùn o. Torí pé àwa làwa mọ àyípadà àtàlàáfíà tó mú bá Ọ̀yọ́. Torí pé láàárín ọdún 3 àbọ̀ sí 4 tìlú Ọ̀yọ́ wà lópó, a mọ nǹkan tó nù wá, a sì mọ nǹkan tá a sọnù. Torí bá wá dé, tá a bá wá rẹ́nìkan tí ń bínú, yóò bínú kú ni o. Torí pé ìlọsíwájú Ọ̀yọ́, ìlọsíwájú Yorùbá ló jẹ wá lógún. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan. Gbogbo àwọn tí wọ́n fi ń joyè yìí tí ò bá yé, ṣé yóò papọ̀, ṣé òye wọn ó papọ̀ mọ́ àwọn ẹmẹsẹ̀ tí wọ́n ń bẹ nílé Ifẹ̀ ni?
ṣóyè wọn ó papọ̀ mọ́ àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ń bẹ láàfin Ọ̀yọ́ ni àbí tí wọ́n bá yan ọba lọ́la ẹ rò pé wọn ó ké sí bàbá wa Ìbà Gani Adams àbí wọn ó ké sí bàbá wa Ìlàjì Fáàmù tí wọ́n bá yan Ifẹ̀ tí wọ́n bá ṣe nǹkan kan nífẹ̀ẹ́ tó jẹ mọ́rọ̀ ọba ṣùgbọ́n tí yóò bá tí wọ́n bá ṣe nǹkan dáadáa nù ó di dandan kí wọ́n ó ké sí ọ̀kan lọ́mọ Oòduà land kó wá contribute gẹ́gẹ́ bí oyè tó jẹ. Oyè táwọn èèyàn ń jẹ ní ìsìn ti yàtọ̀ sí tàná. Bàbá wa Máyégún kí ni contribution wọn sọ́yọ́ Aláàfin kí ni contribution wọn sílẹ̀ Yorùbá láti ìgbà tí wọ́n ti jẹ Máyégún of Yorùbá land. Gbogbo ẹni tó bá ń joyè ní ìsìn ẹ fẹ́ ṣe dáadáa sí wa ni tẹ́ ẹ bá ti lè ṣe ẹ foyè lẹ̀ ẹ mọ́ kàn foyè pariwo kí wọ́n kàn máa kì í pé ó ń bọ̀ òun ń bọ̀ wẹ̀yìn rẹ̀ wò bọ́ ọlọ́mọ ogun rubbishes. Nígbà tí ọ̀rọ̀ oyè wa lọ báwọn tó bá wù yẹn gbà bẹ́ẹ̀ tó bá wù yẹn mú gbà pé kálukú ń wá development sílùú ẹ̀ ni iná fi ń fún àwọn èèyàn pàtàkì ní oyè tí wọ́n ń fún wọn. Tẹ́ bá wá ń fà á lórí pé ó ṣe jẹ́ pé title yẹn same title ni same kinní kan ni same kinní kan ni oníṣẹ́ omi ò ní jẹ́ fún tiná o oníṣẹ́ iná ò sì ní jẹ́ fún tìyanrìn. Orúkọ tó bá dáa gbogbo wa láàjọ jẹ. Àwa ara wọn kan tí wọ́n tiẹ̀ wá ní nígbà tó ti rí bá ó kí bàbá wọ Onírìṣà káwọn náà jẹ́ kinní kan Kákàǹfò ọ̀fọ̀dù ẹyọ kan tèmi kọ́kọ́ mọ̀ òun ni pé kálukú ó dára rẹ̀ mọ̀ ó sì yẹ. Báláàfin bá ń sọ̀rọ̀ Aláàfin ò ní sọ̀rọ̀ àbùkù sí Oòduà láyé. Àpọ́nlé tí wọ́n sì ń fún Ọ̀rànyàn nílé Ifẹ̀ Aláàfin ni wọ́n ń fún. Aláàfin ò ní sọ̀rọ̀ àbùkù sí Oòduà Aláàfin ò sì ní sọ̀rọ̀ àbùkù sí Ilé Ifẹ̀ àtàpèrè Ifẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbọ́ tẹ́ ẹ bá gbọ́ pé gbóngbòn tó wà bẹ́ẹ̀ wọ́n yàyà wà láàrin Onírìṣà àtàláàfin ni tó bá tásìkò tí ó tàn ìṣẹ́jú ló kù ẹ máa wò bọ̀. Wọ́n dápọ̀ ẹnìkan ọlọ́run kí bàbá ó lò wọ́n dà pé rìtáyà sọ́jà wọ́n tó dápọ̀ ẹnìkan olóyè Sunday Ìgbòho mi ò lọ́rọ̀ lórí mi ò ní ọ̀rọ̀ kankan lórí ẹ̀ èmi ò against pé ká má jẹ́ o mi ò sì sọ pé dandan ká jẹ́ gbogbo ń tọ́ bá rọ kálukú lọ́rùn tí ọmọ Aláàfin àbágbé ẹ̀jẹ̀ wọn lọ sí eléyìí tó bá jẹ́ tó kálukú tí kálukú bá ti ń débẹ̀ tó mọ̀ pé ẹ̀tọ́ mi ni mò ń tẹ́ni ẹlẹ́ni bá mú nǹkan tí èsì tiẹ̀ ìgbéra yẹn lọ ilé ẹjọ́ tẹ́ni mọ̀ ṣìkẹ́ náà gbogbo tẹ́ ń ṣe táàpó yìí lójú kan náà yìí mo expect kò tiẹ̀ kí ìwé ẹjọ́ pọ̀ mi kò lẹ́tọ̀ọ́ àti ṣe èyí ló lẹ́tọ̀ọ́ àti ṣe. Níparí ọ̀rọ̀ mi kẹjọ mọ́ pọ̀ ẹ lọ ṣètò àlàáfíà tó péye sílẹ̀ Yorùbá ẹ̀yin lọ dáadáa o tí í fi ewúro dá làṣà ẹ̀já gbà láàfíà láyè gbogbo ẹ̀yin ọba wa ẹ̀já gbà láàfíà láyé o ẹ̀já gbà láàfíà láyé o kábíyèsí Aláàfin kó bàbá yèyé o bàbá ìgbà láàfíà láàyè bàbá wa Onírìṣà bàbá ìgbà láàfíà láàyè bàbá wa Olúbàdàn bàbá wa Olúgbọ́n Olúwo tilẹ̀ Ìwó ọba Gẹ́ńdì gbogbo ẹ̀yin ọba aládé ẹ gbà láàfíà láyé o ẹ gbà láàfíà láyé o ẹ gbà láàfíà láyé o àríṣe làríkà o àríkà ní bàbá àrègún tẹ́ ẹ bá ṣe àmọ́ sọ o lójú yín àtìlẹ́yìn yín gbogbo ẹ̀yin ọmọ ọba àtẹrú ọba tẹ́ ń bẹ lórí social media ẹ̀yin náà pera yín gbogbo àwọn tí wọ́n bí yẹn pé wọ́n pè kí wọ́n bá yín sọ etí gbódòdó ọ̀rọ̀ ẹ ti kó ọ̀run jọba ẹ̀ o lórí social media YouTube ti sanwó fún yín rẹ́gẹ́dẹ́ àwa lè mọ́ sọ̀rọ̀ lórí YouTube yìí lóṣù méjì lóṣù mẹ́ta kò pé ajé àmọ́ jẹun a sì ń ṣègbésí ayé torí pé àní sọ ìfẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu àní sọ̀rọ̀ torí kẹ́ ẹ lè wò tàbí torí owó lè drop sákàǹtì wa
but a sọ àti fi make peace. Ìgbà tó tó gbá ló ń ṣe balẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe balẹ̀ odò. Màmá ló kájú ẹ̀ lágbo ńlá gbogbo ayé ti mọ̀ bẹ́ẹ̀. Aláyélúwà Màdìyẹ́bà wà. Kíbla Fújì Ajísúlẹ̀ Àlàó Màláíkà. Ó tún ti yá agbo àríyá la wà. Lọ́jọ́ tí Àjàmbàdàn ń ṣayẹyẹ 2-in-1 celebration. Àjàmbàdàn ojú at 50. Àti kó jáde premier sinimá ńlá tuntun tá a pàkọ́lé ẹ̀ ní ìrì ajé. Obìnrin rẹ̀ àìdè òun ni. Òun ni mò ń wà. Oníṣẹ́ sọ̀rọ̀ ẹnu ọmọ ìlú ti di sálángà aláwọ̀. Sọ òun ilé ìrìn àyà falẹ̀ yìí. Oyún rẹ̀ dé. Ìgbọ́ ìjọba máa ṣe ohun fún ọ̀pọ̀ ìlú. Bàbá rẹ̀ balẹ̀ wá jàre. Àjẹ́ àyà falẹ̀ àyà falẹ̀. Ọlọ́yẹ lónìí ẹgbẹ́ kọjá ọjọ́ nìkan. Bàbá ẹ̀rẹ̀ yá gbóhùn sókè. Abu celebration ló bẹ wá dé bí ọba àmàdé wá lé. Hipset birthday party. Movie premiere. Ìrìn ajé ló gbé wá débi. Àlàó máa ní bàbá Adékúnlé. Simọ̀rúkú Abíọ́lá àmì Àlàdé Ọláyọ̀lá. Alias Àjàmbàdàn Òjó. Ẹ ò tí ì gbọ́ kókó ẹ̀ tún gbà. Aláyélúwà ní òde. Ìyá wa ilé. Lórí ìjọba gbọ́yọ̀. Àdìsí èdè láyọ̀. Ẹ̀mú dákàdá ní gègé. Ẹ tún gbọ́ kan sí i. Bàbá tó apẹ́kí ló yẹ kó ṣe kó bá lò. Àkàkà tó bá pọ̀ lórí ìròyìn wọn ló yẹ ká mọ̀. Orin ọpẹ́. Ó bá lò. Ó bá lò. Ìkan tún lélẹ̀ ìnáwó. Ayé rẹ̀ sí ẹlẹ́yà àbọ̀lẹ́. Ọlọ́run ló dé mi dé bọ̀. Kí o bá sọ̀rọ̀ jù. Ilé kún fọ́fọ́. Gbogbo tẹ̀bí taratọ̀ rẹ̀ tó júlùmọ̀ gbogbo fans káàkiri àgbáyé. Lókòlókò tọkùlù jankan-jankan. Tó fi máa wọn gbajúgbajà òṣèré oní tíátà. Láwọn bíi Kúnlé Afọ́d, Àjọkẹ́ Aṣẹ́wó, Bọ́sẹ̀ Akíọ́lá, Bígbólújà, Akíọ́lá Ìyá, Òjò Pàgógó, Bíọ́lá Fọwọ́ṣeré, Fọ́kòkò, Ṣòkòtí, Jìnàdú Ewele, Adẹ́rùpọ̀kọ̀, Wùmí Bello, Òkìkí Ọ̀sùn, Dòmọ́mí, Múbọ̀làwà, Bọ́bí Ké, Èjìdí Alákàrà, Ọmọtọ́lá Akíndélé, Bàbá Promo, Ọwọ́ Sàlám Máyọ̀wá Akínlóye, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káka díẹ̀ kádákẹ́ ni. Ọjọ́ yẹn ti dùn jù. Ó yẹ Màrú Fọláyíwọlá Òjó Àjàmbàdàn. Aláyélúwà Màláṣẹ́rí ọjọ́ yẹn yàtọ̀ torí tìlù àlùjọ tó kọjá àfẹnuròyìn. Ó yà ó kẹ́ fojú ló ń jẹ ayọ̀ jẹ́. Ó ti wà lórí YouTube báyìí. Ẹ subscribe sórí Àtìbà TV YouTube channel. Àjàmbàdàn Òjó at 50 with Súlẹ̀ Àlàó Màláíkà. Àwọ̀ tún wò ní o, ó kọjá bẹ́ẹ̀. Odi ti fi ìdí wà sákọ́. Àádọ́ta tó tẹ̀lé ìyẹn wà sákọ́. Láì bíkì náà fifty. Àjàmbàdàn láì bíkì náà 50.